I just wanna quit, 'cause I am so unhappy. I can't bear this no more. But there won't be any lonely. Loneliness brings about sadness. I don't wanna be a victim. I deserve to be happy. I wanna be loved. Treat me like a queen. Elédùmarè, fàyè mi dára ire. Òjò tó rọ̀ séwúro ló rọ̀ sí rèké. Ìtàkùn tó tẹ̀légédé náà ló tó gbà. Ayé mi dọ̀wọ́ rẹ̀ o bàbá. Elédùmarè, fàyè mi dára ire. Òjò tó rọ̀ séwúro ló rọ̀ sí rèké. Ìtàkùn tó tẹ̀légédé náà ló tó gbà. Ayé mi dọ̀wọ́ rẹ̀ o bàbá. Kábíyèsí, fàyè mi dára ire o. Òjò tó rọ̀ séwúro ló rọ̀ sí rèké. Ìtàkùn tó tẹ̀légédé náà ló tó gbà o. Ayé mi dọ̀wọ́ rẹ̀ o bàbá. Elédùà nìkan ló lè tàn mọ́lẹ̀ sí òkùnkùn tó ṣú bìrìbìrì. How are you? I'm fine. How are you? Very fine, thank you. Shetayani. Time to low. All right. Oh. Ẹni mímọ́ o, dákun tàn mọ́lẹ̀ o sí ọ̀nà. Ẹni táyé yọ lẹ́nu, bọ́ọ̀dẹ̀ ọdún gbígbẹ́ nílùú rí. Ìtàkùn tó sọgbà jóná ló sì lè gèdè. Òjò tó rọ̀ sí ewúro ló rọ̀ sí ìrèké. Elédùà ló lè fún wa ní ìtura. Elédùmarè, dákun tàn mọ́lẹ̀ o sí ọ̀nà. Ẹni táyé ní lára, ẹni mímọ́ o, dákun tàn mọ́lẹ̀ o sí ọ̀nà. Ẹni táyé ní lára. Hi, Bonola. Good morning. Good morning. How was the night? Is there any problem? What's the problem? Oh, sure. I feel you like to talk to me. To bá ní láti bá mi sọ̀rọ̀ nípa anything, you know you can always confide in me. You're just too quiet. What's going on? Ọmọ kò lè bá mi sọ̀rọ̀, right? That's because kò sí anything láti sọ.
Excuse me. Lédùmarè fàyè mi dára ire. Òjò tó rọ̀ séwúro ló rọ̀ sí rèké. Ìtàkùn tó ṣelégédé náà ló sògbà. Ayé mi dọ̀wọ́ rẹ o bàbá. Oh, wá gbóni. I need to sort out some stuff. So, that's why I'm saying that. You need to sort out some things. You don't go to sort out bẹ́ẹ̀. Tí mo mọ̀ kí táì máa ti lọ ní o ti fò fẹ̀rẹ̀ ó dilé. Kí táì fẹ́ sort out tó wá ń dìlé ẹ̀ sí ọ́fíìsì. Ìwọ ọ̀bọ yìí. Kókó ń ṣe ẹ̀ ò dẹ̀ fẹ́ sọ fún mi. Jọ ṣé nǹkan kan lè máa ṣe ẹ́ kó máa hide ẹ̀ fún mi. Ọ̀rẹ́ ọdún mélòó? I'm fine, okay. Oh, okay. You are fine. You are fine. Owó yìí. Wọ́n ní a problem shared is half solved. Mọ̀ bí àwọn tó ń ṣe é pé ID yìí sìn. Bí a solution wà lọ́wọ́ mi, kí n dẹ̀ mú lé ẹ lọ́wọ́ rẹ̀. Okay, I am fine. I'm fine. Kò sí nǹkan tó ṣe mí, ṣe bí mi lélẹ̀. I'm fine. There's nothing. You are fine. Yes. Anyway, thanks for your concern. I really and deeply appreciate you. But I'm fine. Thanks for your concern. Right. Wá kí wọ́n ìfẹ́ náà nìyẹn. Lílà kò tí ń jókòó dé. Jẹ́ kí n máa lọlé. So tó bá dẹ̀ ṣetán. Wà máa mú kọ̀rí mọ́tò ẹ̀ ń tàn sí mi ọmọ ṣe ni wá wẹ̀ lọ́fíìsì. Okay. Do have a lovely night rest. O tún fẹ́ gbé 5. Ẹ má fàárí òkan fìkan sílẹ̀. Ẹ má kómi ẹran dà sílẹ̀ ẹṣin. Torí pé bá a ti bẹ̀rù náà lábọ̀ mọ́. Ẹ má fi kan kẹ́kọ̀ọ́ o. This is nice. It's so fine. Well, that show she was so colorful. Mo máa like àwọn aṣọ ìṣá. Ó máa wà so colorful. Mo ti sọ fún ẹ náà, ìwọ náà máa tó máa wá dìrẹ. Mo ṣáà ti bẹ order fáwọn kan. Ìgbà wo ló wá mú bọ̀? Ṣé o trust wọn? Ìgbà mélòó la máa fi produce nǹkan tó máa fit ẹ with us? Everything just intact. Ṣó ṣá máa fit mi bó ṣe máa fit ẹ because mo máa like bóyá máa ń rí lára ẹ. Ó máa fit wọ jù mí lọ náà, ó fine jù mí lọ náà. So Jafe Soka. Kò lè tún lù mí àgbẹ̀. Máa lù ẹ́ dáadáa. Mo máa lù ẹ́. Hey baby! Hi, Sarah. Hi. Bí wọ́n ti ń ṣe kò lè rí bó ti ń rí. Hi. Ẹ ṣe bí wọ́n ti ń ṣe kígbọ́n mi tí omi ò tó má bàa ṣẹlẹ̀ nínú ilé. Torí pé bọ́ọ̀dẹ ọdún bí ìgbẹ́yìn ìlú rí. Bọ́ọ̀dẹ ọdún bí ìgbẹ́yìn ìlú rí. Ma, àwọn followers ta ní lórí page wa, mo realize pé ó increase. And then, Bola Tito, Ma? but you know it's not about the increment of the followers. I know, It's Ma. about the impression. Báwo làwọn èèyàn ṣe ń visit page wa sí? Ṣé an interest wọn? Ṣé wọ́n like àwọn nǹkan tá à ń post? Do you understand? Then ṣé wọ́n bá wa rajà? Àwọn nǹkan tó really matter nìyẹn. Tẹ́ bá kàn sọ pé okay, àwọn ní followers, àwọn ní followers. Tá à nájà, táwọn èèyàn ò like nǹkan tá à ń ṣe. Kò ní meaning. Actually, Ma, impression ta ní lórí page wa, in fact, ó ju àwọn tó ń like pictures wa àtàwọn tó follow wa lọ. Oh, good. That's Yes, fine. But mo ti wo orí page wa léni, o ti post nǹkankan. Mo wò pé tó bá ti di closing hour tí àwọn èèyàn lọ lé nírọ̀lẹ́ ni, maybe I can post ṣé mo by then àwọn èèyàn ti máa wà to their phone, so I'm lè ní more likes, posts and all of that. Okay. You're very right. Yes, At ma'am. least àwọn aráàlú òyìnbó náà wọ́n á ti jí, wọ́n á ti jọ wà. Okay. That's fine, no problem. All right, thank you so much, Bola Tito. You're doing very well. Thank you, Ma. Appreciate. Thank you, Ma.
I think you need to deal carefully with the Rock International this time around. Yeah, you are right. Because gbogbo cut tó ń fún wa yẹn ó kéré. Kò sí nǹkan tó disturb wọn kó máa ṣe owó yẹn ní 50-50 now. That is really good. You see, as a matter of fact, àwa là ń ṣe èyí tó pọ̀ jù nínú iṣẹ́ yìí now. Àbí o, àwa là ń ṣe èyí tó pọ̀ jù. That is the more reason why tó fi jẹ́ pé wọn ò gbọ́dọ̀ má ṣe owó yẹn equally. Yẹ kó ṣe owó yẹn 50-50 ní now. Hello, Ara. Adúpẹ́, ìwọ náà kọ́. Yeah, Adúpẹ́ iṣẹ́ ń lọ. Báwo ni wọ́n ń kọ́? Báwo ni ọ̀la? Má bọ̀dọ̀ ara rẹ̀. Mo ti sort everything. You're sure everything is intact? Alright, ṣíṣe ń lọ dáadáa lọ́dọ̀ ẹ̀ náà? Very fine, thank you. Alright, ó ṣe. Àti wọnú. Ẹ máa yá ṣe ọ, dàbọ̀. Alright. Yeah, I need you in my office now. Ara, is everything alright? Yes, everything is fine. Ó sọ fún mi pé everything is fine. Ara tí mo mọ̀ tẹ́lẹ̀. Tó yẹ pé tí ire bá pè ẹ́ mo mọ bó ṣe máa ń dá lóhùn bẹ́ẹ̀ ṣe máa ń ṣe níbẹ̀ máa ń ṣe gbogbo ẹ̀. Òun ló kọ̀ pé tó kọ̀ bá sọ̀rọ̀ ṣàkálá bá kàn sìn. When everything is alright. Àbí ní ṣe ó ti atán nìyẹn. But Goke, why do you bother yourself about the unnecessary? I said I'm fine. Ara, èmi ń bọ́dà ara mi. Níwò tí mo mọ̀. Gbogbo nǹkan ti change pátápátá ń pa ẹ̀. Gbogbo nǹkan tó mọ̀ ń sìn ojú iṣẹ́. Ṣé ó ti atán náà nìyẹn? Goke, I'm an adult. I can take good care of you. Yeah. Oh, yes, sir. Yes, I can. How about the surprise I asked you to plan? I'm still on it, sir. The surprise? No addition, no subtraction. Yes. Just as you planned. Very well, sir. I trust you. You can go. Thank you, sir. Ọ̀rọ̀ tí mo sọ lé sí. Okay. I'm an adult. I am old enough to decide what is good for myself. Oh. Yes. Abinu. Mi ò ní bẹ́ẹ̀ argue mọ́. Yeah, mi ò ní bẹ́ẹ̀ argue mọ́. Ṣùgbọ́n I can't just wait to have you back. I mean, ara tí mi mọ̀. Ẹ kí n máa lọ sọ́fíìsì. Ilé ọmọ gbúdọ̀ dáhóró, balẹ̀ lẹ́kú, ilé dáhóró. Ohun tágbàlagbà fi jẹ̀kọ́ abẹ́ ìwé níbẹ̀. Balẹ̀ lé ẹ ṣe bó ti jẹ́. Owó náà. Ṣé kò sí? Why are you not sleeping by this time of the night? Mi ò lè sùn torí pé inú mi ò dùn. Inú mi ò dùn rárá ni. As a matter of fact, inú mi ń bàjẹ́. Bí inú mi ò dẹ̀ ṣe dùn yẹn, inú anybody nínú ilé yìí ò lè dùn. Oh no, I understand you perfectly. But trust me, I will sort things out soon. I promise. Onola, you need to sleep now. You know, your birthday is in a few hours. What's your birthday? Yes, of course. What's now? Let's sleep. Just like Yeah, checking change actually. Checking my time. No, you're fine. Come. Happy birthday to you.
birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Wow, Shorire, you are doing well and I'm proud of you. Thank you. Now, irú oúnjẹ wo ló tún fẹ́ jẹ sí o? Ó wà ńlẹ̀ o. Ṣé fẹ́ bọ́ mi pa ni? Ìwọ kan ló sọ pé ó lọ́pọlọ ju kó máa jẹun lọ ni kó like oúnjẹ then what's the problem? Kò dé bẹ́ẹ̀ yẹn. Good. All right. Irú ọtí wo ló tún fẹ́ mu? Kí lẹ̀ ṣe inú ilé gan? Ọ̀rọ̀ yín mú fura dání o. Ó fẹ́ mú nǹkan tá à ń ṣe inú ilé. Ṣé o mọ̀ pé èyí ni birthday Madam Wọdún ni? Then Madam Ire wọ́n ti ra ọtí for everybody, wọ́n ní kí everybody wà okay. Drink reasonably and sensibly. Ṣé Kí ló fẹ́ mu? ṣe ní jẹ́ kó mọ̀? Àbí 1960. Ọ̀rọ̀ púpọ̀ dápọ̀ òun pọ̀ jẹ́ gbogbo ẹ̀ pa. Wow! Excuse me? Ṣé àwọn ọtí tẹ máa ń mu lẹ́gbẹ̀ẹ́ títí yẹn ló ṣì wà lọ́pọlọ ẹ̀? Bó o bá wọn ọtí òyìnbó, àwọn ọtí gidi yẹn ló máa béèrè. Ó wá ń béèrè àwọn tó ń pòpọ̀ tó mọ nǹkan tó fi mix ẹ̀. Ẹ má ṣe bẹ́ẹ̀ ni pé ti lọ lóyìnbó. Ẹ dẹ̀ lọ rí. Mo mọ̀ and I'm happy and proud. Poison lọ fún wa jọ. Kò sí ọkọ bẹ́ẹ̀. Poison lọ fún wa. Ọtí èléyìnbó ni mo gbà lọ́wọ́ rẹ̀. Òṣàkẹ́ ìmọ̀ kòkòrò. Òṣàkẹ́ ìmọ̀ kòkòrò. Ọtí èléyìnbó ni mo gbà lọ́wọ́ rẹ̀. Òṣàkẹ́ ìmọ̀ kòkòrò. Òṣàkẹ́ ìmọ̀ kòkòrò. Ọtí èléyìnbó ni mo gbà lọ́wọ́ rẹ̀. Òṣàkẹ́ ìmọ̀ kòkòrò. Òṣàkẹ́ ìmọ̀ kòkòrò. Ọtí èléyìnbó ni mo gbà lọ́wọ́ rẹ̀. Òṣàkẹ́ ìmọ̀ kòkòrò. Happy birthday. Wọ́n ṣe fàájì lé nípa ni. Happy birthday to you. Good morning. Happy birthday to you. Hi, Shekun. Thank you. From boss to you. This is so lovely. And here are my own wishes for you. A year of fruitfulness. Amen. Good tidings. Amen. Love. Amen. More promotions in all ramifications. Amen. Amen. Hi, Shekun. You are always welcome. Wow. Kiki, you are very colorful. Okay, man. All right. I'll come back for my cake. No problem. Oh, it's a shade cake here. It's love. Wow. Wow. Hey. Hey. Abo orí nǹkan ire. Wo cake tí. Ara. It's so nice. The colors. But this is just too trivial. Kí ló dé tó jẹ́ pé nǹkan tí ara máa rà fún birthday ni? Ilé ti kéré jù náà. But nice. And I'm sure pé ó tún ṣe máa send many more things. Yes, I know. In fact, mo wà sure, mo wà certain pé this is just one of it. Ó máa fẹ́ surprise me gan. It's so nice. Shape yẹn ò rí love to me. The colors. Green, white, red. Everything depicts. Either ways, okay? I'ma celebrate Lenny. Celebration I'ma party hard, okay? Celebration to burial already. I'm saying No, love with Sha. this. Stop, it's nice. It's okay, let me get drink for us. Good morning. Hi. Ire. Good morning. How are you? Good morning. So sure pé àti late fún appointment wa. You sure? All right, okay, one man. O ti ń jáde? Mo ti ń lọ. Wonola. You seems excited this morning. I'm good. I'm excited. It's good for all of us. All right. I'll see you. Maybe this is my wish. All right. Have a lovely day. You too, then. Hey.
ní sí ìra wa. Nígbà tí ìrètí pin. Máa jọba lọ Olúwa. Máa jọba lọ Olúwa. Ìwọ lọ́lọ́run tá kò lè rọ̀ lóye. Alágbára tá kò lè ṣẹ́gun. Ìjọba rẹ̀ dùn mọ́ mi yéò. Máa jọba lọ Olúwa. Olúwa. Máa jọba lọ láyé wa. Máa jọba lọ láyé wa. Ìwọ lọ́lọ́run tá kò lè rọ̀ lóye. Alágbára tá kò lè ṣẹ́gun. Ìjọba rẹ̀ dùn mọ́ mi yéò. Máa jọba lọ Olúwa. Olúwa. Ìjọba tiẹ̀ ò dùn mẹ́mi. Can I know the reason? Ìdí tó jẹ́ fi jẹ́ pé òun kọrin sìn inú ẹ̀ ń dùn. Nígbà tí ẹni tó yẹ pé a mọ̀ pé olórin tó máa ń kọrin ò sí nílé tínú ẹ̀dẹ̀ ń dùn tó ń pariwo. Kí ni? Wọ́n yẹ pé òun ló ń kọrin sìn ní complain. Mo dẹ̀ pé lé silent, mo dẹ̀ pé kí múnú ara mi dùn, mo dẹ̀ ń dá dunú. Ṣé o mọ̀ pé ká ló ń dá dunú? Ó yé mi, ó yé ẹ o. Ṣé torí pé ẹni tó máa ń kọrin yẹn kò sí nílé ó rẹ̀ ẹ́ nínú ẹ̀ ṣe ń dùn òun yọ̀ ọ́ àbí sincerely inú ẹ̀ kàn ń dùn ni? Bóyá bí ara ò ṣe yá ẹ̀ gọ̀gọ̀gọ̀ ló múnú tèmi gọ̀gọ̀ dùn. Kí lẹ̀ṣẹ̀ tó ṣẹ̀? Owó nìkan ló máa ń fún ní attention, owó nìkan ló ń bá rẹ̀ ní, owó ló ń bá ṣe gbogbo ẹ̀. You don't have to tell me, I know. Mumu, jọ kí nìdí tí o ṣe hate bọ̀bọ̀ yẹn ṣé o lè sọ fún mi? Kí nìdí ẹ̀ torí pé wọ́n ń fún látẹ̀ńṣọ̀n sórí ẹni tó mú wá síbí orí ẹ̀ pé. Have you heard this? Wọ́n ní music is the food of love. That guy inspire a lot of people. Orin tó ń kọ yẹn ṣó yẹn sì ó wà inspirational. Àwọn tó ń gbọ́ bóyá ó múnú wọn dùn ó mọ̀. Béèyàn bá ti gbọ́n jọgbọ́n lọ ọgbọ́n máa ń gbọ́yàn dànù ni. Ẹni tó mú wá yẹn ẹ jẹ́ ká gbà. Ẹni tí ò bá gbà náà máa ń gbà. Ó gbà nìyẹn wọ́n máa gbà yẹn dànù. Bó ṣe ń kọrin yẹn nù tèmi máa ń dùn. I have nothing against him. Ntọ́ bá ti gbé wá lèmi máa ń gbà fún. My man, use your head. And if you don't change your ways, tó gbà fẹ́ni tọ́lọ́run gbà fún yẹn, mi ní fún ẹ ló ń jẹ o. Màá dẹ́ sọ̀dí fọ́gà ìtìtì mi ò ṣe fún ẹ. Yes. You better change your ways and shoot. Kò gbẹnu ẹ dákẹ́ bóyá rí bí ẹlẹ́dẹ̀. Ó fi ìfẹ́ hàn sí mi, inú mi dùn kalẹ̀. Tó bá yẹ pé òun lọ school ṣáà máa ṣe kúkà rí rà. Wọ́n fẹ́ bí panú. Ó ṣe tó múnú mi dùn ó. Ó ṣe tó pa mí lẹ́rìn ayọ̀. Ẹ fi fashion lady ọkàn sí. I'm gonna need about Macaulay. Okay. Yeah. One about Macaulay. One about Macaulay. If possible, half a professor you can see. Okay. But see, Obama pọ̀ jù láti ṣe. Wọ́n ṣe lè pen professor kan for now. But we should have the 3. Just ask them to produce that. We are fine. Yes, Are you sure everything is intact already? Yeah. You're sure? Yeah. Everything is intact, man. One Ashwebi, fashion lady, about Macaulay. Okay, that's fine. Please get me a cup of coffee. All right, ma. Ìfẹ́ òdodo ìṣà, ìfẹ́ òtítọ́ ni ó borí ìjì gbogbo. Ìfẹ́ tí kìí ṣẹ̀tàn lání síra wa. Ó ṣe tó fẹ́ mi dẹnu, ó ṣe tó múnú mi dùn ó ṣe tó pa mí lẹ́rìn ayọ̀.
ìfẹ́ òdodo la ní sí ìra wa. Nígbà tí ìrètí pin, ìwọ ló wá síbi ìrànwọ́ mi. Ó fi ìfẹ́ hàn sí mi, inú mi dùn kalẹ̀. Ó ṣe tó fẹ́ mi dénú, ó ṣe tó múnú mi dùn ó yẹ. Ó ṣe tó pa mí lẹ́rìn ayọ̀, ìfẹ́ tí ó lábàwọ́n la ní síra wa. Àṣẹ̀yọ oṣù ló dàbí yegi. Kákóṣù kákóbì ká lọ kó fàyà wa. Kákóṣù kákóbì ká lọ kó fàyà wa. Kó tó débẹ̀ ó ti bọ́jọ́ lọ. Kó tó débẹ̀ ó ti bọ́jọ́ lọ. Kéréjì kéréjì pẹ́ kálípẹ́ àgbà wéré èdè pẹ̀tẹ́lúpẹ́ òwò èrè o yọjú lọ́rùn o. Kéréjì 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 pẹ̀tẹ́lúpẹ́ o àgbà múréré àgbà múréré èrè o yọjú lọ́rùn àgbà múréré. Okay. Yeah, Hoa. 200,000 naira. A ní àwọn tó máa dá yín lóhùn bíbí àpọ̀nbí tó máa dá yín lóhùn. So ẹ insist pé fẹ́ rà lọ́wọ́ wọn gangan. No problem, I'll try best me. All right. Okay, I'll get back to you. Thank you for choosing us. I'm kind to you, Sha. Take it for me. Ma'am. Yes, miss. Ma'am, a lady just called me now. Also, come for her artwork, but she wants to buy from you in person. Buy from me in person? Yes, ma'am. She's a great fan of yours, so where you gonna go? But you know the rules. Ma'am, this lady, she's just a fan. And Tori ain't gonna go, but she for her artwork. Okay, so artwork, elele ló fẹ́ rà? 200,000, ma'am. Dúpẹ́, so torí artwork 200,000 naira ni mo ṣe need láti ta fún in person. Maybe àwọn customers wà yìí gan. I know, right? Tí mi ò bá dẹ̀ dá lóhùn sìn, a ní pé mo ní ìgbéraga àbí? Exactly. No problem. Book an appointment for that. Ma'am, Saheed 50 million followers on Instagram, ma'am. Oh, wow. Yes, ma'am. That's beautiful. Okay, then bóyá ká ṣe giveaway fáwọn followers àbí? Great idea, ma'am. Sọ fún Bọ́lá tuntun pé kó announce giveaway like 200k or 250k. Okay, so ma'am. we can just make them happy. Right, that's a lot. Wow, you're doing a great job. 50 million is huge. Ìtàkùn tó tẹlẹgẹdẹ náà ló tó gbà. Ẹ kú ṣe àwọn. Ayé mi Ẹ kú ìmọ̀, ẹ kọ́lẹ̀. Road tán gbé wá fún yín, how many rows ni? 7. 7. Yes. Why 7? 2 of them kan kó wá. Ó ní pé àwọn máa kó ipò àpá lọ́tùnla yìí. Ọ̀túnla. Bẹ́ẹ̀ni. Ẹ̀bùn kí ló yẹ tẹ́ ẹ pè mí nígbà tó jẹ́ pé 7 ló kó wá tẹ́lẹ̀ mọ́ pé 12 ló kan kó wá. Sorry ma, má bínú àbá bínú. It's okay. Yes ma. Ẹ̀yin ẹ pé kí lórúkọ man tó ń kó kíní bọ̀ yẹn, Mr. Ṣọlá. Ẹ pè wọ́n kẹ́ ní pé kán rí mi. Yes ma. Ẹ̀yin kàn ṣáà ń pò yẹn lọ ẹ̀ ń bọ̀. Elédùà
nìkan ló lè tọmọlẹ̀ sí. Òkùnkùn tó ṣú bìrìbìrì. Ẹ̀mí mímọ́ nìkan ló mọ̀. Kọ́mí, ṣé fi pín? Ṣé fi pín? Sígbà tí ń bẹ lọ́nà tómútómú. Aládùn fẹ́ ti sọjọ́ òbí lónìí o. Ó ti sọ́jú ẹyọ ó ṣe tàbí ìsìn òní bá wọn rámáyé. Ilé o, ẹni tó mọ ọ̀dọ́gọ̀jọ̀ ọgọ̀jọ̀ nínú ìsọjọ́ òbí rẹ̀ gangan. Aládùnkẹ́ ọdọọdún ní kírúwé o, ọdọọdún lè tó parọ́. Ọlọ́dún ayọ̀ ló ṣe ọmọ ṣe. Ọlọ́dọọdún lọ́mọ ọbẹ̀ tó rọ́dọọdún lárọ́ mọ̀ kò sá. Ọdọọdún lárọ́ mọ̀ fi lórí ẹ̀. Àdùnkẹ́. Bàbá àwọn wájú koríire o, bàbá àwọn ẹ̀yìn koríire, bàbá àwọn ọ̀tún koríire, bàbá àwọn òsì koríire. Ó ti sẹ́nu èyí o, ó ṣe tàbí ìsìn. Bájẹ́ bá dọ̀dọ̀, kọ̀ mọ́ ní pí ọlọ. Bájẹ́ bá dẹ̀gún, mo ní kọ̀ mọ́ ní gún wa. Bájẹ́ bá dọ̀lọ́, mo ní kọ̀ mọ́ ní lámọ́lẹ̀. Ẹ ṣé mo dúpẹ́. Ire Olúwa. Happy birthday to you. I wish you a long life and prosperity. Thank you. Good health. More money. More faith. Ire Olúwa. Here is a birthday gift from me. Photo. Oh, where's my car? Thank you, baby. Thank you. Thank you. Thank you so much. Thank you. Happy birthday. Thank you. This is beautiful. Oh. Wow. Oh, I love it. You love it? Thank you. Thank you so much. Thank you. Thank you. Oh. Madam, ẹgbà, mo ní kinní fún ọjọ́ òbí ẹ̀bùn kékeré. It's a small gift. Ṣé fi pín? Ẹ fún mi ní gift. Wow. Èmi náà ní madam. Ẹ̀bùn kékeré tí mo ní gẹ́gẹ́ bí àyàwòrán tẹ jẹ́ kò sí kan tí ẹ lè ya ẹ lè. Sorry. Òun náà ní pẹ́ńsù ni mà. Wow. Thank you so much, guys. Kọ́mi, you bought me a pencil to draw. Bẹ́ẹ̀ni mà. Wow, this is amazing. Oh, ẹ wo èlé mo bínú mi ṣe dùn tó. Ẹ wo tí wọ́n bá gun ẹṣin nínú mi léni, wọn ò ní kọsẹ̀ rárá. Ẹ ṣé mo dúpẹ́ gan ni. Ẹ ṣé mo dúpẹ́ Ṣé fi pín. Thank you so much. Thank you. Ẹ wo, I'm grateful. I really appreciate this. In fact, ẹ ti make day me already. Ara, thank you so much. I'm grateful. O ṣé gan ni Wọ́nọ́lá. Jọba mi dúpẹ́ lọ́wọ́ ara. Mo dúpẹ́. Ẹ ṣé. Oh, thank you. Thank you. Oh, get what you don't go shoot me. Thank you. It's okay. Okay, you know. Hey, Jalo, she found you. I'm sorry.
Torí pé bá ti bẹ̀rù náà lábọ̀ mọ́. Ẹ má fi kan kẹ́kọ̀ọ́ o. Ẹ pín déédéé. Ẹ má fi àìfẹ́ jẹ nìkan. Torí pẹ́yìn là ń wò bí olórí. Torí pẹ́ ni àwọn òbí ti wòran. Mo ní ká pín déédé ayédè má bàa ṣẹlẹ̀ nínú ilé. Torí pé bọ́ọ̀dẹ̀ ojú bí ìgbẹ́ nílùú rí. Mo ní bọ́ọ̀dẹ̀ ojú bí ìgbẹ́ nílùú rí. Ṣé bá jọ kún sàlẹ̀ sí ni tá à ń celebrate rẹ̀? Exactly. And celebrate rẹ̀. Yeah. Èmi ń kọ́. Ṣé mi ò yẹ lẹ́ni tá à ń celebrate? Ara, kí ló fún mi níjọ́ birthday mi? Kí ló ṣe fún mi níjọ́ birthday mi? Ipò wo ló fi mí sí níjọ́ birthday mi? Báwo ló ṣe jẹ́ kí n feel níjọ́ birthday mi? Ó gbé kéèkì náà wá, kéèkì rádaràda, kéèkì bí kéèkì bébì. Ọmọ inú gan pàápàá yẹn ò gbọdọ̀ fún mi irú nǹkan bẹ́ẹ̀ yẹn in this present age and time. Wọ́n dá kọ́lọ̀ bò kéèkì bíi kọ́lọ̀ rainbow. Ó wò mí látòkè délẹ̀. Nǹkan tó feel pé ó lè ṣe fún mi nìyẹn. Èmi tẹ̀ wá ń wò pé bóyá òun mọ nǹkan tó tọ́ ni pé àwọn èèyàn mi máa wà bẹ́ẹ̀. But seeing all the things you did down there, ó jẹ́ kí n mọ position tó fi mí sí. Wọnú ọlámàbìnrin, but ó yẹ kó understand. Understand what? Kí ni nǹkan tí mo fẹ́ understand gangan? I have this. Nǹkan tí mo understand ni. Mo ní ká pín déédé ayédè má bàa ṣẹlẹ̀ nínú ilé. Hello. Irú òun wo ló ṣe ń sanwó yìí? Hangover. Bí ti bá òpin ibi. Sport mo wọ̀ ṣe àkàtà tí mo lálọ́ láti ó dàbí pàtí wà náà tá ṣe tá fi ọlọ́ọ̀bà lọ pé ká tó ní gbòmí ṣe. Problem tẹ̀lé. Gbájáre, oúnjẹ rì gbá. Torí pé bọ́ọ̀dẹ̀ ọdún bí ìgbẹ́ nílùú rí. Bọ́ọ̀dẹ̀ ọdún bí ìgbẹ́ nílùú rí. Madam. Madam. Mo ní pé mo ti dáná tán ni pé kí n wá béèrè pé ṣé kí n serve kẹ́dẹ̀ jẹun. Ṣé fi pín? Mo ti sọ fún yín pé tí bá ti ń sùn kẹ́ má máa jí mi náà. Ẹ má bínú. Mo rí pé oorun tẹ́ sùn yẹn pẹ́ ni. Mi ì dẹ̀ fẹ́ kó oúnjẹ yẹn tutù. Kẹ́ má tún máa kí fún mi pé kí ló tí mi ò jí mo ṣe jí yín. Ó pé kẹ́. Kí ni time sọ? 5 minutes to 7 láwà. Wow. Bẹ́ẹ̀ni ma. Ó ti pẹ́ tí mo ti sùn gan nìyẹn o. Wọnú láńkọ́. Wọ́n wà lókè wọn tí sọ̀kalẹ̀ látàrọ̀. Wọ́n ló ti sọ̀kalẹ̀ látàrọ̀. Wọ́n ló láṣẹ wà lókè. Bẹ́ẹ̀ni. Látàrọ̀ kò tí sọ̀kalẹ̀. Bẹ́ẹ̀ni. Kò jẹun. Gbé nǹkan kan lọ fún. Wọ́n tilẹ̀kùn mọ́lé ní látàrọ̀. Ok, ẹ ṣe. Ẹ lè lọ serve oúnjẹ. Ẹ jẹ́ kí mi lọ. Kí n lójú sí. Torí pẹ́yìn là ń wò bí olórí. Torí pẹ́ ni àwọn òbí ti wòran.
mo ní ká pín dédé ayédè má bàa ṣẹlẹ̀ nínú ilé. Kí ló ṣẹlẹ̀ wọn náà? Throughout àná ni mo fi ń kanlẹ̀kùn ẹ̀ láàárọ̀ lọ́sàn-án even lálẹ́ mo tún sùn sísàlẹ̀ mo jí mo padà wá kanlẹ̀kùn yàrá ẹ̀ ó dáhùn láti àárọ̀ tí ilé àná fi ṣú ó jẹ́ òun kí ló dé? What is going on? Kí ló lè tó bẹ́ẹ̀ yẹn? You know you can always confide in me. Ṣé ara Olúwa ni? Kí ló ṣe ẹ́? Kí ló dé? Ó ti di góńgó ẹ̀mí mi. Ó ti sún mi pátápátá. I am tired. Kí ló fẹ́ ṣe sí? Kò sí nǹkan kan tí mo fẹ́ ṣe sí. Kí ló mean by kò sí nǹkan tó fẹ́ ṣe sí? Ara sọ fún mi, kí ló mean by kò sí nǹkan tó fẹ́ ṣe sí? She's your wife. So kí ló dé tó wá ń treat ẹbí ẹni wípé kò já mọ́ nǹkan kan? Ara, mi ò rí ẹbí èèyàn tó wicked and you have never been this wicked. What is wrong with you? Kí ló ṣe? Mo ti sọ fún ẹ, kò sí nǹkan kan tí mo fẹ́ ṣe sí. Nǹkan tó máa ṣe sí, ó wà, ó dẹ̀ máa ṣe ni. Nǹkan tó máa ṣe sí, ó wà, ó máa ṣàtúnṣe ni. Kí ló ṣe ẹ́? Kí ló dé? Ṣé kò kí ń ṣèyàn ni? Sọ fún mi. Ìwé tí wọ́n sọ̀rọ̀ báwo. Nígbà tó jọ, kí ló ń pè mí fún? Ìwé mo bẹ̀ ò dá mi lọ. Báwo ni mo ṣe fẹ́ dẹ lò? Kí ni mo fẹ́ dẹ lò fún? Ó ti ń gbé báyìí, báwo ni ṣe fẹ́ dá ẹ̀mí lọ ní yanjú? Ṣọ́bọ̀ tó yanjú ló wà wájú ẹ̀. Ìgbà tó máa ṣe yanjú kọ́, ṣé wọ́n ní ìpè kò pa mí? Kí ló dé náà? Ṣé torí pé o mọ̀ pé mo nífẹ̀ẹ́ lò ṣe máa ṣe gbogbo tó ń ṣe? What? Ẹ̀rù bá mi sọ̀rọ̀ ẹ̀ náà. What do you mean mo bẹ́ẹ̀ sọ ẹ́ ní à? Mo bá ẹ̀mí sọ̀rọ̀ ẹ̀ náà. Kí ló mean by that? Bí wọ́n ti ń ṣe kígbọ́n mi tí omi ò tó má bàa ṣẹlẹ̀ nínú ilé. Torí pé bọ́ọ̀dẹ̀ ọdún bí ìgbẹ́yìn ìlú rí. Bọ́ọ̀dẹ̀ ọdún bí ìgbẹ́yìn ìlú rí. Ìwé. Ibo ló ń lọ? At this time of the day, mo tẹ̀ tún pè mọ́ kí kò dá mi lọ. Kí ló lè ṣẹlẹ̀? Ilé ọmọ gbúdọ̀ dá oró. Bálẹ̀ lẹ́kú, ilé dá oró. Ohun tágbàlagbà fi ń jẹ̀kọ abẹ́ ewé níbẹ̀. Bálélé ẹ ṣe bó ti tọ́ àti bó ti yẹ. Ẹ̀yin là ń wò. Ma'am. Ma'am. Are you okay, ma'am? Yes, I'm fine. Tí ń wáyé látàtàárọ̀, mo ti lọ sí ọ́fíìsì yín and few places tẹ máa ń wá ní gallery. Mi ì rí yín mà. It's okay. Kí ló fẹ́? Mo fẹ́ wá sign àwọn documents yín. But ma'am, why are you this moody?
Something is wrong somewhere, man. It happens sometimes. It's okay. Is this something you can share with me now? I'd like to be of help now. Don't worry. I'm be celebrating. They about to bust it by. That one about your pictures, pedoing and stuff. No, not with this kind of mood, man. It's okay. You're only celebrating, no. Our no man lo jotiwa. But never mind. I'll be okay. Okay, ma. I'm worried, ma. Please. It's alright. Let's be fine. Did I come? I'll do that later. Please, try to be fine, ma. Try to be fine for us. We want to see the beautiful you. Alright, ma. Ohun tágbàlagbà fi jẹ̀kọ abẹ́ ìwé níbẹ̀. Bálélé ẹ ṣe bó ti tọ́ àti bó ti yẹ. Ẹ̀yin là ń wò. Yọjú. Biola, please have a seat. Ṣé ìkọ́ ni? Iwe Afa Abdullahi, because I don't understand. You know, because you don't pay. Yes, Afa Abdullahi ni èmi ni mo pè wọ́n pé kó wá sínú ilé wa. Because gbogbo nínú ilé ìtẹ̀sí I don't understand. Pé kó wá bá wa tàn mọ́lẹ̀ sí. Assalamu alaikum warahmatullahi yawa. Yọjú. Ẹ̀rí Abdullahi ni orúkọ mi ń jẹ́. Bẹ́ẹ̀ ni. Lóòótọ́ ni àwọn kan máa ń pè mí Yanjú. Àmọ́ ó níbi tí èèyàn bá dé kì í ṣe pé ó kọ́ tán sọ mí gangan lọ́jọ́ súná nù. Ẹ jẹ́ kọ́kọ́ lọ bí n tí ń ṣẹlẹ̀ ní ilé náà. Torí ẹ̀mí yè mí náà ìgbà tí mo rí yín àmọ́ ń ṣàlàyé fún yín tó bá yá. Ẹ mọ̀ mí àbí? Okay, sorry. Ọlọ́run kò ṣe dáadáa fún wa. Àgbọ́kọ̀lá Muhammad Rasulullah. Ẹ̀rí àfáà mi ṣàlàyé ọ̀rọ̀ tó pọ̀. Nígbà mo wá rí yín, yàtọ̀ sí tí mo rí lára yín, mo rí pé ó ní nǹkan kan tí ń ṣẹlẹ̀. Nígbà mo rí ìyá ẹ̀ náà, mo sọ sí wọn létí, ó ní tí ń ṣẹlẹ̀. Àyàfi bẹ́ẹ̀ bá wá lè fẹ́nu yín sọ tí ń bẹ ńlẹ̀ ká tó mọ ibi tá a gbà sọ fọ́lọ́run pé Ọlọ́run bá wa bí àbùkátà yìí. Kí ni ìṣẹ̀lẹ̀ gangan àti pé yìí náà lahùn fún mi tán. Naam. Ọjọ́ náà rí bí àná tí mo ṣe ọ̀pọ̀lọpọ̀ ìlérí fún ìrì Olúwa. Ire o ma burú o. So torí pé o mọ̀ pé nǹkan báyìí wà lára ẹ láti jọ́ yìí. Torí ẹ ló fi gbà kí n bá yín ní nǹkan kan pọ̀ tó fi ní dandan àfalẹ́ ọjọ́ ìgbéyàwó wa. A ṣe ìgbéyàwó tó ń sìn wá jẹ́ kí Ire. Don't tell me that. O ṣe máa sọ fún mi pé o mọ̀. O ṣe máa sọ fún mi pé o mọ̀ láti yọ ọdún yìí. O mọ̀. Ọkùnrin kọ̀ọ̀kan mi kà tẹ̀ láti fọwọ́ kọ mi rí mi gbà. This is my first time, me Lord. Please, let's try again. I am not trying anything, Ire. No, you're wicked. Ire, Ire, buru. Mo mọ̀ pé nǹkan tó báyìí wà lára.
Mo dẹ̀ lájú ẹlẹ́ báyìí tí mo fi òòṣà dílé wa tí mo fi ń gbéra mi gégùn wípé mi ò ní gorí obìnrin mi mọ́. Ọmọ jẹ́ kí n ṣiṣẹ́ kò yé mi. Ọ̀nà ìwọ nìkan ló lè ràn mí lọ́wọ́ lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yẹn. Tẹ́jọ́. Ire, nǹkan tó sọ pé kí n ṣe fún ẹ yìí ó pọ̀ jù fún mi. Ó wúwo mi ò ní lè ṣe. Ọ̀nà má gbàgbé pé o ti ṣèlérí fún mi pé o ò ní tú àṣírí mi fún ẹnikẹ́ni. Ilé tó ń sọ fún mi pé o ní lè ṣe. Ire, mo tún fi ń dá ẹ lójú lẹ́ẹ̀kan sí pé mi ò ní tú àṣírí ẹ fẹ́nikẹ́ni. But mi ò ní lè ṣe. Besides, solution wà sí nǹkan tó ń ṣe ẹ yìí, either medically or through an alternative means. Ọ̀nà ó dẹ̀ ń sọ̀rọ̀ bí ẹni pé kò mọ position mi ní society. Olórúkọ ni mí, ṣó ti gbàgbé ni. Níbo ni mo wá fẹ́ lọ? Táṣírí mi ò ní padà tú síta. Ṣé hospital kan ni mo fẹ́ lọ nsìn? Tó jẹ́ pé kí n tó kúrò níbẹ̀, orí social media ò ní ti kún. Tó bá dẹ̀ jẹ́ pé ọ̀dọ̀ àwọn ní ìbílẹ̀ náà ni mo lọ, ṣé mo ti fẹ́ kúrò níbẹ̀ káyé tó mọ́ ṣòro mi ni? Ẹ kàn máa gbọ́ pé lágbájá báyìí báyìí star ni, ó ní depression, ó ní kankan, kí lè mú tó ń go through. Ṣó má jẹ́ káyé yẹ̀yẹ́ mi. Kí la wá fẹ́ ṣe sí báyìí? Ọ̀nà ìwọ nìkan ló lè bá mi dá ìdùnnú àti ayọ̀ padà sínú ilé. Jọ̀ọ́, Ọ̀nà. Gbà lọ́wọ́ mi ní. Gbà náà gbà. Ọ̀nà. Fífún ẹ láyé àti lọ́run. Mi bá ní kí n kẹ́rù mi kí n kó nílé fún ẹ so that you will enjoy yourself. Àmọ́ tí mo bá ní kí n máa lọ sìn, àṣírí tí mo gbìyànjú àti bò ní máa padà tú náà ni. So I'll remain here for the meantime. But you can just have him. At least, if not for me. But Ara is. Òrìṣà jẹ́ ń pé méjì òkú. Dina. Ire. Báwo ló ṣe fẹ́ ṣe àárín ibẹ̀ yẹn láàrin mi àtọkọ ẹ̀? Lóòótọ́ ni pé òrìṣà jẹ́ ń pé méjì obìnrin ò dénú. Àmọ́ yẹn fóbìnrin tó bá lè ṣe ẹ̀tọ́ ẹ̀ gẹ́gẹ́ bí obìnrin ni. Mi ò lè ṣe ojúṣe ara mi bí obìnrin, bí ìyàwó àti bí ìyá. Mo wá ní mo fẹ́ máa jẹ owó kí ni mo fẹ́ jẹ? Ọ̀nà tó bá jẹ́ ti tara mi, you can lead me to that. Ṣé ara dẹ̀ máa gbà? Wọ́n máa wọ̀ mí, ṣe bọ́kàn mi, wọ́n máa bá sùn, dẹ̀ máa gbọ́. Láíláí
she might take you decision by without my consent. Má bínú ara. But what would you have me do in this kind of situation? Bonola ni last shots me. In fact, the best shots. Ṣé mo complain fún ẹni? Ṣé mo complain ni? Oh, ní láti complain. But you are not happy. Oh, I'm not happy. Yes. So decision to take you insane. So òun ló máa jẹ́ kí inú mi dùn àbí? Òun ló máa jẹ́ kí inú mi dùn àbí? But at least with time. Ara. Ara. Kí ló dé, kí ló tún ṣẹlẹ̀? Stop, John. Stop. Ìwọ gan ni kò stop. Bonola, stop. Ara, kí ló tún dé, kí ló tún ṣẹlẹ̀ now? Jókòó. Kí n jókòó. Yes, jókòó. Oh, okay. Bonola, please, I need something from you. Okay. Mo wà ń bí báyìí fún ẹ anyhow tó bá ṣe fẹ́ sí. Ìwọ kan sọ fún mi, máa tẹ́ ẹ lọ́rùn. I'll dance to your tune too. Báwo ló ṣe fẹ́ sí? Mo fẹ́ kó ṣèlérí fún mi pé gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀ láàrin mi àti ẹ yóò rí onímọ̀ sí. Am I a child? Ṣé mo fẹ́ máa pe ire láti sọ fún pé ìgbà tí èmi wá bọ́ sórí ẹ̀ àbí tí ìwọ wá bọ́ sórí mi àwa ṣe báyìí ìwọ wá ṣe báyìí báwo ni irú ẹjọ́ wo nìyẹn? No now, I don't kiss and tell. Kò possible báwo mo ìfẹ́ kó máa fi o mi lè sọ fún now. So me need àti búra lórí yẹn, don't worry. Sorry, understand nǹkan tí mo sọ fún ẹ. Nǹkan tí mo sọ yé mi. Ìwọ kàn ṣá ṣèlérí fún mi pé gbogbo nǹkan tó bá ti ń ṣẹlẹ̀ láàrin mi àti ẹ èrè Olúwa ò ní mọ̀ sí. Okay. So, báwo ló ṣe fẹ́ kí n búra àbí báwo ló yẹ sọ? Yes. Okay. Èmi wọnú ọlá ń sọ fún ẹ pé gbogbo nǹkan tó máa ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì èrè Olúwa ò ní mọ̀ sí. At least not from me. Èmi ò ní fẹ́nu mi sọ fún. All right. So, are we good to go? Bonola. Sorry. Mo fún ẹ ní freedom láti ṣe nǹkan tó bá wù ẹ́. Nínú ilé. Okay. O lè bá ọkùnrin tó bá wù ẹ́ ṣe pọ̀. Ṣùgbọ́n èmi àti ẹ kò lè láyé wáyé láàrin àwa méjèèjì. Ara, kí ni túmọ̀ nǹkan tó tún sọ yìí? Kí ló ń ṣẹlẹ̀ now? Now, let me make it clear to you. Ṣorí, mo ti búra fún èrè Olúwa. Mo ti búra fún pé mi ò lè bá obìnrin míì láṣepọ̀ láéláé. Yes. Kí ni ìtumọ̀ gbogbo? Kí ló ń ṣẹlẹ̀ nílé yìí? Ṣorí, tí n bá ṣe ikú. Ara, èmi ò read any meaning sí. Olúwa mi ní ìnẹ́. Mo love ẹ gan. Ìfẹ́ tí mo ní sí ẹ ó kọjá nǹkan tí wọ́n fún ara ẹ lérò. Yes. Mo mean ẹ, mo dẹ̀ ṣe. Ṣorí, nǹkan tó fà gan nìyẹn. Tí mi ò lè fi ṣe ìṣe lọ́kọláya pẹ̀lú Bonola. Òun ló fà á tí ò lè fi lóyún débi pé ó máa bímọ. Ẹ̀yin méjèèjì ò tí fọwọ́ kanra yín rí látìgbà tẹ́ ti wà nílé. Bẹ́ẹ̀ni. Allah akbar. Allah akbar. Ire. Ọkọ tiẹ̀ gangan ló fẹ́ o. Ọkọ tiẹ̀ gangan Ọlọ́run fún ẹ.
irú ọkùnrin báyìí ṣọ̀wọ́n. Ọkùnrin gidi tán fi ń tọrọ ọkùnrin. Despite pé ó lè ti dá májẹ̀mú fún ẹ àìmọye rẹ̀. That aside, ó ti pẹ́ tí mo ti máa ń rò tí n bá dá wà ní kọ̀rọ̀ yàrá mi, mo máa ń rò pé irú èèyàn wo gangan ló jẹ́. Báwo ló ṣe ń ronú? Kí ló wà lọ́kàn ẹ? Because lójú tiẹ̀, èmi àtẹni tó jẹ́ ọkọ tiẹ̀ gangan, àjọ wà báyìí, àjọ ń sùn, àjọ ń jí nípò lọ́kọláya. Àdèmájí láàárọ̀, wàá rí mi, wàá ṣe dáadáa sí mi, pẹ̀lẹ́rìn, pẹ̀lọ́yàyà ló ṣe ń ṣe tiẹ̀ nínú ilé. Tó bá tún dàbí pé disunity fẹ́ wà láàrin wa nínú ilé, ìwọ náà ló tún máa dúró bí òpó tó máa so gbogbo wa pọ̀. Mi gbọ́dọ̀ tàn ẹ́, ó yà mí lẹ́nu. Mo máa ń wò pé irú ẹ̀dá wo gangan ni ẹ́. Ẹ̀jẹ̀ wo ló ń run through veins ẹ̀? Ṣé ẹlẹ́ran ara bíi tiwa náà dẹ̀ ni ẹ́? Lákọ̀ọ́kọ́ àwọn mùsùlùmí bí àwọn àfáwà tó jókòó yìí wọ́n máa ń sọ̀rọ̀ kan, wọ́n ní ká gbà fọ́ náà. Nísìnyí bẹ́ẹ̀ ni ó dà fún yín. Èmi ti gbà pé àgbélébù mi nìyẹn. Ìta òde ṣe lọ fún mi torí mi fẹ́ káṣírí mi tú. Àmọ́ ju gbogbo ẹ̀ lọ, ó ní nǹkan kan tí Ọlọ́run ọba fi ń console mi tó jẹ́ pé mi ò mọ bó ṣe ń ṣe o, àmọ́ kò hàn sí ẹ̀dá èèyàn kankan. Alhamdulillah, Ọlọ́run ti ń tan ìmọ́lẹ̀ sí tí à ń sọ yìí. Èmi ti mọ̀ pé yóò níyànjú tán. Yóò níyànjú tán. Ẹ jọ̀ọ́, ṣẹ́yìn lẹ wà nínú painting yẹn? Báàrí. Ẹ̀yin ni àbí? Abdul Malik kiri náà tún lógo. Báàrí láìláì lọ sí ilé. Àfá laminate ojú. Abdul Malik kiri. Ìyá wa, ẹ dákun mo fọlọ́ àtàlẹ́bẹ̀ bẹ̀yìn. Ṣé ẹ ti mọ̀ mí ní àbólọ̀ ọ̀rọ̀ yín kan tá a ti yanjú ọ̀rọ̀ ayé rẹ̀ rí? Káwa sọ fún yín pé ẹ dákun ẹ bá wa yà wá. Ṣé ti rí? Gbogbo ìgbà tí bá ti ń sùn pátápátá ni mo máa ń rí ẹni yìí tó jẹ́ ẹ̀yin lójú àlá mi. Ẹni máa ń múnú mi dùn, ó dẹ̀ máa ń gbàdúrà fún mi gan. So ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni ó máa ń wù mí pé kí n kàn sùn so that màá lè rí àwòrán ẹ̀. Àtìgbà yẹn ni mo ti wá ń draw ẹni yẹn. Àmọ́ nǹkan tó wá yà mí lẹ́nu jù nínú ẹni lé ní lójú àlá mi lónìí, ìṣẹ̀lẹ̀ ni bá mi jà. Ó bá mi jà débi wípé ó fẹ́ lénu mi. Ìgbà tí mo wá jí ni mo ṣẹ̀ṣẹ̀ wá parí painting yìí lénìí. Lẹ́yìn ìgbà yẹn mo bínú jáde lọ sí ọ́fíìsì, mo tún bínú padà wálé, inú mi ò dùn rárá. Àmọ́ mi ò mọdí tí gbogbo kinní ìfi ń ṣẹlẹ̀. Mo ṣàmọ̀ pé mo máa ń rí ẹni yìí lójú àlá mi, yanjú dẹ̀ lórúkọ ẹ̀. Kò yé mi o, àmúyọ lọ́hùn. Allahu akbar. Ẹ wò mí, ìyá wa, ó ṣe mí ní gáyà díẹ̀. Allahu akbar.
ẹ rí àwọn àgbàlagbà ní ẹ ń bá wọjú báyìí lẹ́rù ń bà. ṣe rí nígbà tẹ dé tẹ wò mí lẹ́ẹ̀kan èmi rò pé ẹ wò pé èmi làáfà ìwá sí ilé wa èyí ò já kọ̀kọ́. ìgbà tẹ wá dákọ yẹjú tẹ wá tẹjú mọ́ mi mọ́ òkè níbo lẹ ti mọ̀ mí èmi ò tí ì wọnú ilé rí o àmọ́ tó ṣèmi ní kàyéfì gangan ni pé ìyá wa mo mọ̀ yín gan ẹ sọ lẹ́kẹ̀ẹ́ mi náà sọ mọ́wọ́ mo ní ọ̀tọ̀ nìyún tí mo ń sọ àmì ètò ṣẹlẹ̀ gẹ́gẹ́ aṣọ ìwà mọ̀ pé báyìí ló sì jẹ́ mo mọ̀ yín gan ẹ̀rù mi ìràwọ̀ níyín kódà àwọn ẹlẹ́yà mọ̀ yín nulẹ̀ kọ́lọ́ba ṣe dára fáwọn ẹlẹ́yà méjìlá ní àwọn méjì sì mọ̀ yín àwọn ọmọ àwọn ẹlẹ́yà náà mọ̀ yín ojú nìmọ̀ níyín ṣé wàá rí eléyìí tẹ́ wá ní ẹ̀ mọ́ rí lójú rúhìyà yìnyín àlá tó jẹ́ ìyanjú. mo sọ lẹ́ẹ̀kan gbà mo bẹ̀rẹ̀ pé wọ́n máa ń pè mí yanjú àmọ́ kì í so ọkọ mi torí pé mo máa ń yanjú ọ̀rọ̀ àwọn èèyàn ni kò sí bùkátà tá gbé wájú mi tí ń rí yanjú láyé kì í sóògùn ọlọ́run ni. nígbà tọ́wọ́ ti wá rí báyìí a jẹ́ pé bùkátà ti yín ló bì í ya. àmín. gbogbo tó jẹ́ ìnira nínú ayé yan ọlọ́run yanjú rẹ̀ yóò yanjú ti yín náà. àmín. àgbọ́kọ̀ọ́lá Muhammad Rasulullah ọ̀dà ìkẹyọ̀ kan lẹ́wàá sí fèmí náà sẹ́wọ̀n pé béèyàn bá délé lọ́kọ láya èèyàn máa ń yanjú ọ̀rọ̀ wọn ni á yanjú eléyìí náà sẹ́rí kínní yìí kó wọ́n bá máa wá di gbọ́n mi sí omi òtó nítorí pé bẹ́yìn méjèèjì ọba lè padà wá dọkọ láyà mọ́ á jẹ́ pé sẹ́tọ́nà ọ̀ràn wa à ní jẹ mọ́nù eléyìí á wà gbé kó ń bí èyí ò ní pẹ́ bọ̀ àwọn àfa. Okay, so nǹkan tẹ́ ń sọ ni pé ẹ fẹ́ artwork àbí. àwọn ìgbésí ogun lẹ́nìí. ó dá yín ò kí n ṣe problem sir bọ̀ ẹ kọ̀ fún mi ní time kí n fi parí ẹ̀ dáadáa kí n fi sí frame títí ẹ̀ ó máa fine jù báyìí lọ máa wá gbé wá fún yín. èèyàn dáadáa ni yín. àbá bí n bá yanjú ọ̀rọ̀ ayé wọn èmi ti sí ọlọ́run mọ́. àmọ́ àfà wọ yanjú eléyìí kò ló fi la. àbẹ́ni máa ń sákọ̀ ẹ wo àgbọ́kọ̀lá nẹ́bi tí yóò máa dá sí ni. àmín. ẹ pè wọ́n á gbà nǹkan nù àwọn náà wà bú yìí ní dáwà náà ní èyí ní Kùránì àti tẹ̀sùbá la ilaha illallah Muhammadu Rasulullah ọlọ́run jẹ́ dá ẹ fún mi ní ọjọ́ mẹ́ta ẹ fi wọ alúwa n ti bá bàbọ̀ lálúwa ẹ wà ṣàlàyé fún yín àmọ́ ẹ máa fọkàn sí pé bùkátà yẹn ti bíyà èèyàn dọ́dọ̀ mi rí kó wá lọ́rọ̀ ọ̀rọ̀ òun wá dojú ní máa ń yanjú ni yóò sì yanjú fún yín yóò yanjú fún yín yóò yanjú fún yín yóò yanjú gbogbo àwọn tẹ́lẹ̀ nífẹ̀ẹ́ yín àtàwọn tẹ́lẹ̀ náà nífẹ̀ẹ́ subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin amina ya Allah amina ya Allah. ìfẹ́ òdodo لا إله إلا الله 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 أكبر وقل الحمد لله وسلام على عباده الذين اصطفى الله خير عما يشركون الحمد لله 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 رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل
حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل حسبنا الله الوكيل نعم المولى ونعم النذير اللهم يا من دار الجميلة وصدر القضية ولم يأخذ بالجريرة ولم يأتي السنية ويهزم الأمر ويسرد التوحيد ويعزل الكفر ويا سامع كل نجوى ويمتع كل شكوى ويا كريم الصبر وعزم المن ويمكن لنا دراتي وابتدى النار بالنار قبل الفقوك يا ربي ويا سيدي ويا مولاي ويا قادة قوة الكلام سوى خلقت بلا الدنيا ولا بيادم النار لقد جاءكم رسول من أنفسكم وعزيز عليه ما أنتم حريص عليكم بالمؤمنين وغفورهم وإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم لإله قريش إلى بغلة الشتاء والصيف وليعبد رب هذا البيت الذي اعتمد امنه من الخاو اللهم صل على محمد وسلم 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 اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق نادر الحق بالحق ولا إله إلا صراط المستقيم وعلى آله حق قدره ومقدار العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فرق البصر ترى من فتور ثم ارجع البصر كرة يقول بلك البصر خاسئا وهو واسع ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس ẹ̀rí bàbá wa Muhammadu Hashimi Àjàgbé ọba ní Ìṣọ̀lá wọ́n kọ́ wa ní ẹ̀kọ́ tó pọ̀ tó bá wọn náà fi mọ̀mọ̀ wá wọ́n jẹ́ ká mọ̀ pọ́lọ́ ní èyí ò wá àwọn kéèyàn tó mọ̀ òun ni èyí kàn sí lọ́n láì ṣe pé kò mọ̀ láwọn òbí yín wọ́n gbìyànjú nú ayé iyún ìyá àti bàbá tó bí yín nígbà wọ́n bí yín tán wọ́n rí pé yọ̀kan táwọn bí sọnù wọ́n wá wò pé bóò ni yóò ṣe là tí ó nínú ayé wọ́n bá bẹ̀rẹ̀ ìrìn àjò ibi tẹ́ ti wá rìn débì kan ẹni wá sọ fún wọn pé sẹ́rẹ́ ń tẹ́ bí ọmọ ológo tí ó lọ́lá ni yóò sì níyì yóò nípò àmọ́ nǹkan ẹyọ kan ní ọ̀sẹ̀ rí ìrìn àjò rẹ̀ nínú ayé yìí lọ́kùnrin ẹ gbọ́sẹ́ torí pẹ́ ní ńlá ni kìí ṣe bẹ́ẹ̀ sí fẹ́lẹ́ lórí ìjókòó bẹ́ẹ̀ bá pèèyàn lẹ́ni ńlá ó kàárù nu orúkọ ọlọ́run mi ṣiṣẹ́ lára rẹ̀ yìí nípò tóbi wọ́n lalẹ̀ wọ́n mọ̀ ẹ gbọ́sẹ́ tó wọ́n sì wà tó láwọ́ wà tí dúkìá pọ̀ bọ́lọ̀ ti ṣe yín lónìí tẹ́ ẹ dójú lùmọ̀ n táwọn wá gbọ́njọ́ náà lọ́nà wọ́n pé àtọ̀ kí wá ní nǹkan tí ò ní jẹ́ kí n táwọn gbọ́njọ́ náà lọ́wọ́ mọ́ di ṣiṣẹ́ tí ò ní sẹ́ni kankan tí ó sẹ́rí yín bẹ́ẹ̀ yóò bá wá sẹ́rí yín ọkùnrin ni wọ́n á bí pé kí wá làwọn lè sọ wá ní ibi tá ló dìhun káwọn dì torí kèése bá ṣe bí yín ni kó dí ẹlẹ́dàá mi dá yín pé sísọ fún ẹnu tán wá sọ fún wọn wá dì nípìn pé tó bá dìgbà tẹ́ ẹ bá mọkùnrin àwọn ọ̀tún wá sí padà àmọ́ rírò tí wọ́n ṣíṣe báyìí tẹ́lẹ̀ dá mi ni àwọn ti ní lérò pa wọn dàgbà wọn dògbó gbọ́sẹ̀ pa wọn darúgbó kò sí sẹ́nì kankan tó darúgbó tayọ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àbí ta ni kú fojú hàn pé mo fẹ́ mú ọ gbọ́sẹ̀ nígbà tọ́lọ́run mi ọ̀wá ṣe ìyá bá lọ kò pẹ́lẹ́ ẹlẹ́dàá pa bàbá náà wá ṣe kí náà ó fún wọn gangan òun ti lọ kíyà àti bàbá tó jáde láyé àìwá rẹ̀ nìkankan tí ó tún yín lẹ̀ mọ́ ìdínú tí ó wá fi sẹ́nì kankan tí ó mú kálámù tiẹ̀ tí ó wá kìbọnú tàdá yín débi pé wọ́n wà máa hàn túnṣe wọ́n mọ̀ ní landright kò ní sí láyé ọ ní o kò ní o wọn ò ní tó ń bè yín rárá àfi bá a bá bẹ lọ́run sí ìdínú ní tó ṣe yín gangan ló kẹ́ kọ́kọ́ gbọ́yùn ná. This is really a mystery. It's really strange.
kẹ̀dẹ̀ máa wá wò èmi ò mọ nǹkan kan kò tiẹ̀ yé mi torí èmi fúnra mi ò gbìyànjú pé kí ọkùnrin kankan súnmọ́ mi before kó tó di pé èmi àti ọkọ mi ṣe wedding torí lóòótọ́ kí àwọn parents mi tó kú especially mami wọ́n máa ń fi ojoojúmọ́ kọrin sí mi létí pé ó dáa kóbìnrin kàwé ẹ̀ tí o bá fáwọn ọkùnrin láàyè wọn ò ní jẹ́ kó di nílá wọn ò ní jẹ́ kó fojú sẹ́kọ̀ọ́ ẹ̀ ó máa affect study ẹ̀ ó ní débi tó yẹ kó dé nítorí pé wọ́n dẹ̀ ti máa ń fi ojoojúmọ́ kọrin sí mi létí wọ́n máa pè mí jókòó wọ́n máa bá mi sọ àti kékeré yẹn náà lèmi náà ti pinnu wípé mi ò ní jẹ́ kọ́kùnrin kankan fọwọ́ kàn mí títí tó máa fi di alẹ́ ọjọ́ wedding mi nǹkan tó jẹ́ kémi dúró títí tí mo fi pàdé ire nìyẹn adé tíjọ́ pinnu láti ilẹ̀ wípé kò ní fọwọ́ kàn mí títí di alẹ́ ọjọ́ wedding wa ó dé ìgbà pẹ̀lú mi ìgbà tó wá di alẹ́ ọjọ́ yẹn gangan ni wọ́n á mọ̀ pé nǹkan ṣe mí kódà àwọn gan fárígá pé láéláé pé mo mọ̀ ó ní mi ò mọ ọkùnrin kankan ò súnmọ́ mi débi tí mo fẹ́ mọ̀ tí ò bá wá ń ṣẹ́yìn tẹ́ wá sílé fún mi lé ní báyìí bí mi bá ṣe wà lókun nìyẹn. alhamdulillahi ithila mujatini ajali atakitu sheta minali islami siribala ẹ gbọ́sẹ̀ ìyá wa wallahi èèyàn dáadáa ni èèyàn ńlá ni èèyàn lálùbákà ní ifá ẹ̀rí ń jò ní tí mo sọ fún yín pé kò sẹ́ni tí ó mọ̀ yín ẹ tóbi pọ̀ ẹ bù áyà ẹ̀rí àwọn òbí wa ń gbà mí àwọn ọmọ kánjú nítorí páwọn ò mọ̀ pé aláwòlá yọ̀ọ̀bádùn bí lọ́wọ́ kú lé ọlọ́run mi ò ṣe fi làákà ìsìn á wà dáadáa ni á wà mọ̀ ká tó mọ̀ sí in tí wọ́n fi kọ kádàrá wa inú tákàdá tán kọ sí ó ti gbẹ kálámù iyún gègé tá sì fi kọ wọ́n ti fi kọ sókè wọn ò ní tún kọ mọ́ bọ́lọ́hùn mi ṣe kádàrá pé kẹ́yìn ṣe máa ṣe dáadáa lẹ ṣe ń ṣe torí kádàrá mọ́ yín kẹ́ máa ṣe ranù àwọn tí ń ṣe ranù ká mọ́ bu wọn náà bẹ́lẹ́dà mi ṣe kádàrá wọn ní ká máa ṣe ranù tiwọn náà àwọn wá rò pé ranù ni ò ní jẹ́ débẹ̀ ẹ̀rẹ́ ti pé mo sọ fún yín jò ní tí mo wá bí ọjọ́ méjì mẹ́ta sẹ́yìn tí mo ní ìyá wa àtèmi àtàwọn ará ilé wa a mọ̀ yín ó yà mí lẹ́nu pé mo lè padà fojú mi gan ní yá fi jí yín wàláhì èèyàn ńlá ni ẹ̀ sì ní wálẹ̀ ẹ wá rí tó wá ṣẹlẹ̀ yìí òpin ti débà tó wá ti bẹ lọ́hùn asádàlá ìlú asáwọ́dúnrún alukurani àwọn àzìkáàrù kan náà ń bẹ téèyàn máa ń sa àṣà àti sàṣàlátù tó pọ̀ fún Ànábì wa Muhammad àwọn abẹ lọ́hùn débi pé gbogbo bùkátà yín wá bíyá ẹ ní ṣàgbákò mọ́ ẹ ní ràdánwò mọ́ ẹ sì ní rí ìnira mọ́ èyí tí ń pa yín lẹ́kùn yìí ó ti dópin bá ti ń bá yín sọ yìí àyàfi tí èbá ṣe kúrẹ́ánù la sọ̀kalẹ̀ fún yín lókù kìí sàwọn nìkan àti gbogbo inú ilé yìí bí jáde Rasulullah bí bá ti wá di ọ̀la títí alẹ́ sàárọ̀ ọ̀la àwọn ọmọ parí ọ̀tún ọ̀hún ńlá àfipò àwà fún yín ṣé rí ibi tó dí gàgà ẹ máa fi pa ní alaalẹ́ bẹ́ẹ̀ bá ti fẹ́ sùn àmọ́ ijó àlàrúbá lẹ́ bẹ̀rẹ̀ torí ijó àlàrúbá lànàbì mọ́ bẹ̀rẹ̀ nǹkan. ṣe Wednesday. bẹ́ẹ̀ ni níjọ́ àlàrúbá ànàbì fẹ́rẹ̀ kó máa bẹ̀rẹ̀ nǹkan jọ́nà àbíjọ́ Monday tán bí bẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ ijó àlàrúbá ijọ́ kẹta àwọn ò bọ̀ síjọ́ Jímọ̀ bọ́bá wa ti dijọ́ Jímọ̀ tẹ́ bá fi pa tán ẹ jẹ́ bàbá wo sálámà sí ẹ gbọ́sẹ̀kẹ́ láti nílé ìyá wa bọ́bá láti nílé tán sálámà bí ẹ bá dá ọ lóò pé alayka salamu wa rahmatullahi ẹni ò sọ lọ mọ́ ìní sin lọ mọ́ wàláì yóò lanu ni tí wọ́n wọlé bí ó ti rí nù àdọ́kọ̀ọ́lá nàbì ẹ gbọ́sẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ. ẹ ṣe gan ni àpá ẹ ṣe ọlọ́run yìí ó mà tóbi gan ni o àṣé pé ìdí tèmi fi máa ń rí yín lójú àlá mi tínú mi máa ń dùn ní wípé ẹ̀yin lẹ máa wá padà tan ìmọ́lẹ̀ ṣókùnkùn ayé mi. Alhamdulillah. abẹ́rẹ́ báyìí tí ọlọ́run ò bá wá lò yín láti tan gbogbo ìmọ́lẹ̀ yìí kí ló máa ṣẹlẹ̀ sí mi náà.
mi ò bá kàn máa jẹ̀yà ìmọ̀dé nítorí mi ò mọ nǹkan tí àwọn parents mi ṣe nǹkan tó ṣe yìí fún. Wọ́n lè fẹnu bá mi sọ̀rọ̀ tí màá dẹ̀ gbọ́. Ṣé bọ́rọ̀ tí wọ́n sọ láti kékeré ọ̀rọ̀ yẹn lè mí òbí títí tí mo fi dàgbà tí mi ò dẹ̀ ṣe nǹkan tí wọ́n fẹ́ kí n ṣe yẹn tí mi dẹ̀ fọ ọjọ́ kan ṣe títí tí mo fi dàgbà tí mo fi marry. Why tí wọ́n ṣe ní láti go through gbogbo nǹkan tó ṣe? Ọlọ́run mo dúpẹ́ o. Ẹ ṣe kò ní àfọ. Ẹ dákun èdè Ọlọ́run àtàdébí náà lè ń kúnlẹ̀ fún ẹjẹ́ níbẹ̀ lọ́hùn á ṣe àdúrà ìyá wa Ọlọ́run bá wa ṣe dáadáa fún yín ẹ sì ní sunkún kì í sẹ́yìn nìkan lẹ̀ ní sunkún mọ́ o gbogbo yín tẹ̀ ń bẹ́nu léyìí ni o ẹ wò mí ìyá wa yóò dáa fún yín ẹ kú àdúró tì Ọlọ́run mi ò dúró tì yín gbogbo bí tẹ́ ẹ bá wá dé ẹ̀yin náà tóbi inú ayé ẹ gbọ́ sẹ́ ẹ tóbi ẹ̀ sì ní bẹ́ẹ̀ gbú àbí táyà ọkọ̀ lórí eré bàbá wa ẹ̀ lẹ́ ẹ kú farada Ọlọ́run jẹ́ ogbó ọlọ́run ọlá bisimilahi rahman rahim ẹ tẹ́wọ́ ẹja sàdúrà bisimilahi rahman rahim allahumma salli ala sayyidina muhammad al-fatih lima ughliq wal khatim lima sabaq. Ìfẹ́ tí kì í ṣẹ̀tàn lání síra wa. Iṣẹ́ tí wàá ọ̀dà fún méjì ń gbà tàbí. Hi, Gary. Ó ti tán last one lélẹ̀ ẹ má wọrẹ ẹ má lọ. I am glad you guys have finally found peace. Àsìkò tí tèmi ti tó nìyẹn o, èmi ti ń lọ. Ọ̀nàlá, ó ṣe gan ni, mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀. And I'm very sorry fún gbogbo stress tí mo jẹ́ kó go through. Mo kí mi ni mo fa gbogbo ẹ̀. I'm really sorry. No, ìyẹn máa ti di àfìsẹ́yìn. Kò sí problem. Ọ̀nàlá. That will be like a token of our love to say thank you to you. Token? Yes, to say thank you. 10 million naira ti kọjá token. Ẹ ṣé gan, thank you so much. I have to get going. Jẹ́ kí n sìn. Jẹ́ kí n. Ẹ dákun ẹ lọ wo sèdí onípadò débi ìwé ẹ lọ wo sèdí onípadò ìwé rè gbogbo àwáyé mọ́. Dára ire ìjọ tó rọ̀ séwúro ló rọ̀ sí rèké ìtàkùn tó tẹlégédé náà ló tó gbà ayé mi dọ̀wọ́ rẹ̀ ó bàbá kábíyèsí báyé mi dára ire òjò.